Ẹ káàbọ̀ sórí ìkànnì ohun tó ń ṣẹlẹ̀ níbi tá a ti láǹfààní láti máa sọ ìròyìn tó jẹ́ ojúlówó gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe mọ̀ wípé a ò ní sọ ohun tí kìí ṣe òtítọ́ lórí ìkànnì yìí. Ẹ bá mi subscribe, ẹ bá mi like, ẹ comment, ẹ bá mi pín káàkiri, ẹ wá nǹkan fìdílé kí ẹ wo fídíò yìí. Nǹkan kò ní ṣe wọn àtàwọn tó wà ní Canada àtàwọn tó wà ní Germany. Nǹkan kò ní ṣe wọn lágbára Ọlọ́run, kò wá ní ṣe wọn náà lágbára Ọlọ́run. Gbogbo ẹni tó ń lo ibi sí ẹ tó ń perí ẹ níbi obìnrin ni lágbára Ọlọ́run, tó bá ti ń perí ẹ níbi àárọ̀ ọ̀run ó máa sún pa wọ́n ní lágbára Ọlọ́run. Tọ́bí tó bá ti expect pé kó dáhùn ká pé Sunday Igboho kán expect kó ṣe àárọ̀ Ọlọ́run àti iná Elijah òun ló máa dá wọn lóhùn lágbára Ọlọ́run. Ilẹ̀ Yorùbá tá wá ń kó wa lọ ìbẹ́ ṣe fẹ́ kórí ilẹ̀ Yorùbá ní dáadáa fún wa tẹ́ ń gbàjà wàjà ní agbára Ọlọ́run ó máa rí bẹ́ẹ̀ ní agbára Ọlọ́run a máa délẹ̀ lérí. Gbogbo àwọn mèyátì ẹ̀ láwọn Gúnmi gọ́fúnà Ṣèyí Mákindé ojú tì yín o yegede. Yegede ó ojú tì wọ́n o. Ojú tì wọ́n o gọ́fúnà wọlé gọ́fúnà olè gọ́fúnà ẹ̀yin ará Amẹ́ríkà lẹ́tà ṣe wà. Ẹ bá wa wá fídíò tó fi ṣẹ̀wọ̀n ní Florida, ẹ bá wa wá síta. Ẹ bá wa wá síta Ṣèyí Mákindé ẹlẹ́wọ̀n tó wá jẹ gọ́fúnà tó wá ń wù ẹlẹ́wọ̀n yahoo. Kú ló ń ṣe l'Amẹ́ríkà ní Florida, gbogbo àṣírí ẹ̀ ti tú o. Ọlójútì ẹ o, wọ́n ti gbà àwọn ọmọ yẹn síta o, tó bá fẹ́ kó lọ kú. Gbogbo àṣírí tó kù tó bọ̀ mọ́nú gbọ́ tó fẹ́ kó lóye rí tó ṣe ní tó ti gbé òfin oríṣiríṣi kalẹ̀ torí olóye. Gbogbo àṣírí yẹn Ọlọ́run máa fi lágbára Ọlọ́run. Ojú máa sí ìṣẹ̀dá gbogbo àwọn èèyàn tó jìyà fún ẹ wọ́n gbé ẹ wọlé election tó tún wá lọ wọlé wọn tó tí wọ́n mẹ́wọ̀n. Ìṣẹ̀dá gbogbo wọn pátápátá ó máa fìyà jẹ sí. Àṣẹ ẹ ṣe màámi ká tún gbé kọ́lẹ̀ lómi àṣẹ ẹ ṣe ń gan wa. Ókè ìyá mi. Bàbá wa Joseph wọ́n ní ìtìjú ńlá bá Olúwo àti Ààrẹ Ọ̀nà Kakanfò. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Olúwo kọ lẹ́tà sí Very Dark Man? Olúwo kọ lẹ́tà yẹn wà lọ́wọ́ mi. Olúwo kọ lẹ́tà sí Very Dark Man pé kó wá sí Ìwó. Àwọn olórí ibú nǹkan tí wọn ò kí ń wù wọ́n. Tẹni ẹlẹ́ni ló máa ń yá wọn lára. Olúwo kọ lẹ́tà sí Very Dark Man wípé kó wá sí ìlú Ìwó, idol free community àbí idol free city ló pè. Very Dark Man tó yẹ pé ṣoògùn ju ọmọ ọlọ́mọ tó ń protect ara ẹ̀ ó ní kí Very Dark Man wá sínú Ìwó, òun invite Very Dark Man. Very Dark Man àwọn tó bá mọ èdè yára ẹ ní bírèènì ó jẹ́ yára ẹ ní bírèènì tó bá fi ẹ wọ́ọ̀kẹ́ tí ẹ bá ẹ nìyẹn àwọn ọkọ̀ tó ti ń protect àwo lọ. Kí ló dé sà? Kí ló ṣẹlẹ̀ Mr. Richard? Kí ló wà ní private kò yẹ kí èèyàn gbé ẹni bẹ́ẹ̀ wọlé yìí. Okay. Ọya ẹ jẹ́ ká wò ó bó ṣe ń kó wọn bọ̀ rẹ o. Bí wọ́n ṣe ń kó wọn bọ̀ rẹ o máa wá pílé àwọn fún ara wọn náà. Ọmọ òde o. Àwọn bí ọmọ ẹgbẹ́
àwọn ni o wọ́n dé o. The president, sir. Hello, sir. Our father, we are grateful. The president, sir. Tálẹ̀ gbọ́ tí ìyá yẹn ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Tálẹ̀ gbọ́ tí ìyá yẹn ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ àdá padà sẹ́yìn o. Àwọn tó ní Tinubu ò ṣe nǹkan kan. Tálẹ̀ gbọ́ tí ìyá yẹn ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Sọ̀rọ̀ sókè ìyá tíṣà wa nìyẹn. Ìyá is strong. Ẹ wà àwọn ọmọ yẹn, wọ́n ti ń ṣùgbà ẹ̀ ní. Definitely ìgbà tó wà ní ibi tí wọ́n wà yẹn, this woman is a mother. Definitely ìgbà tó wà ibi tó wà yẹn, definitely ìyá yìí ó ń ṣùgbà àwọn ọmọ yẹn. Ẹ rí pé nísìnyí náà wọ́n sì tún wọ kiri ká ẹ̀, wọ́n sì tún so mọ́ màmá Ọlọ́run bá wa bless yín. Ìyá proprietor àbí kí ló kọ FP ní àbí principal Ọlọ́run bá wa protect yín, Ọlọ́run máa protect àwọn ọmọ yín, Ọlọ́run máa protect ọkọ yín, Ọlọ́run máa protect ìdílé yín. Gbogbo ibi tẹ́ ẹ léwé sí tẹ́ ẹ légbò sọ́lọ́ máa bá wa dúró tì wọ́n, ẹ ní dààmú, ẹ ní wíwé eléyìí mọ́. Yìí tó ṣẹlẹ̀ sí yìí, Ọlọ́run máa jẹ́ kó ògo yín búyọ, ògo iléèwé yín á búyọ, àwọn ọmọ tẹ́ ẹ kọ́ ògo wọn á búyọ. Lágbára Ọlọ́run, ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ lẹ máa jèrè ẹ̀. It's just this woman is a good mother. Lẹ́yìn tó ń fi ẹwà ọmọ yẹn, wọ́n sì tún ṣùgbà ẹ̀ náà ni, wọ́n sì tún wà lára ǹdí ẹ̀ ní, bóyá ń fọwọ́ gba orí, bẹ́ẹ̀ ló fọwọ́, ó sì tún fọwọ́ láwọn ọmọ yẹn lára báyìí, ó sì tún fọwọ́ sí wọ́n bí ọmọ mùsù, ó sì tún fọwọ́ sí wọ́n bí ọmọ mùsù, aṣọ ẹyọ kan fún odidi oṣù méjì, ó díjọ́ 5 days péré ló dín ní oṣù méjì tí wọ́n ti wà nínú igbó. Kábíyèsí Ọlọ́run. Ìyá yìí, o ò ní ṣòfò, o ò ní dààmú, o ò ní sọmọ nù. Àwa rántí àwọn tí Ọlọ́run ní kí wọ́n bá ìṣẹ̀lẹ̀ yẹn lọ, tíṣà tí wọ́n pa níjọ́ tí wọ́n wọlé àti Mr. Oyedokun tí wọ́n gé orí wọn. Àkànbí ọmọ olódòdẹ bàbá Tinubu mo ti máa ṣe show lórí ẹ̀. Adúpẹ́ o, adúpẹ́ pẹ́ òkun fún tẹ́ ẹ ṣe yìí. Wípé nílẹ̀ Yorùbá ẹ̀tún ìtàn míì Tinubu wetin happen now. À ń bẹ Sunday Igboho kó gọ́ṣẹ́ fún mi, kò gọ́ṣẹ́ fún mi. Bàbá Tinubu ṣẹ́yìn máa gọ́ṣẹ́ fún mi. Ẹ tún ti bírèkì rẹ́kọ̀dù mi. Kò sí àwọn tí wọ́n kó báyìí ní Nàìjíríà tí wọ́n dẹ̀ ní wọn gbà padà báyìí wá mọ́. Àmọ́ Chibok girls àfihàn wọn láti 2015 wọ́n ti di mother, wọ́n ti di grandmother. Kìíní sì wà ń bẹ ọmọ yìí. Kí wọ́n fọwọ́ ọmọdé yìí ṣe ọmọ Christian yìí tó náà wò ní di Muslim. Ó wà bẹ̀ tó ń bímọ fún wọn. Wọ́n jẹ́ ń pa ọkọ ẹ̀ lọ́gbọ́n fún fọ́kọ mi. Tinubu, thank you. Ẹ ṣe ọkàn yìí ná. Tinubu, you did this. A dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run wà ní dá yín láàmú. Kò ní fipò yẹn ní yín lára. Àwọn tíṣà méjèèjì tí wọ́n pa àwọn ọmọ wọn, ẹ bá wa wá scholarship fún wọn. Ohun tí bàbá wọn tí wọ́n lè ṣe, tí àwọn agbésùnmọ̀mí tí wọ́n jẹ́ kí wọ́n lè dúró ṣe, bá wa ṣe fún wọn. A mọ̀ pé a ṣe olùdàbí ìyá o. A ṣe bàbá olùdàbí bàbá o. Ṣùgbọ́n at least gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tẹ́wọ́ pé ìtàjẹ̀sílẹ̀ ní àṣọ àìbù God bless you. Ìtàjẹ̀sílẹ̀ àwọn Fúlàní ní àdúgbò wọn lókè Ọ̀yà lọ wọ́n lè máa para wọn. Ṣùgbọ́n nílẹ̀ Yorùbá Mr. Oyedokun is the first man tí wọ́n máa bẹ́ orí ẹ̀ on camera nílẹ̀ Yorùbá. Àti bàbá Tinubu ẹ jẹ́ kí Mr. Michael Oyedokun kó jẹ́ last man. Ẹ jẹ́ kó jẹ́ last man tí wọ́n máa pa nípa ìyà bẹ́ẹ̀ yẹn nílẹ̀ Yorùbá. Bàbá Tinubu bẹ́ẹ̀ ṣe ṣe eléyìí ẹ má relent o, because àwọn wèrè yìí wọ́n lè tún padà wá. Ẹ jẹ́ kí ilẹ̀ Yorùbá free. Ọlọ́run mo wá bá yín dúpẹ́ bá Tinubu pé Ọlọ́run ọba ṣe yín ní ẹni tí ó mọ ojú tó mọ ara. Ipò Ọlọ́run ọba fúnra rẹ̀ ó ń yẹ̀yìn fún ara yín lò. In the sense of pé Sunday Igboho nígbà tó ti bẹ̀rẹ̀ ìrù ẹkùn yìí, ṣé ẹ̀yin náà ò fúnra gbẹ̀ tẹ́ ń wò mí? Ṣé ẹ̀ fúnra wípé ìjínigbé ńlẹ̀ Yorùbá ó dínkù? Nígbà tí wọ́n tẹ̀sọ́lá Ìgbòho òòṣà tí bàbá Àkànbí ọmọlódó ọdẹ tó ti fa ọmọ ẹ̀ mọ́ra pé lẹ́sẹ̀ pé bàbá Tinubu ẹ̀ ní dìbò a máa yìnbọn fún yín lẹ́yìn ni lórí nǹkan táwọn OPC ń gbé káàkiri nìyẹn. Bàbá Tinubu dẹ̀ gbọ́ ipò ẹ̀rọ máa yìnbọn fún un látẹ̀yìn ó gbọ́. Ìdúró jẹ́ bàbá dáadáa, ó wò pé inú ló bí, ó fà á mọ́ra. Bàbá Tinubu ẹ̀yin náà ẹ̀ wò ó àtẹ̀yìn tẹ́ ń wò mí láàrin èmi àti ṣé ìjínigbé yẹn ṣó reduce àbí kò reduce, tó dínkù àbí kò dínkù ilẹ̀ Yorùbá. Ó lè má ì tí ìtàn pátápátá,
ṣùgbọ́n ó dínkù. Bàbá Tinubu ṣe wá rí àwọn igbó wa bẹ̀rẹ̀ láti Old Ọ̀yọ́ Park ẹjẹ́ a flush ẹ̀. Kí ni mo sọ fún yín? Ẹjẹ́ a flush ẹ̀. Èmi rí táwọn Asari Dokubo ń gbé sára, a rí táwọn Tombolo Tompolo General Sabuja tí wọ́n ń gbé sára. Ayé Jonathan ni wọ́n ti rí gbé sára o. Bàbá Tinubu tí Jonathan bá wá lè equip wọn bẹ́ẹ̀ yẹn ní Delta, one of the most terrorizing terrorists nílẹ̀ Nàìjíríà, wọ́n wà lórí péjì Yorùbáwùyí, mo gbé síbẹ̀ láàárọ̀ yìí. Wọ́n ti mú ní Delta lẹ́nu ní àná náà mú, wọ́n mú life and direct ní alive ni wọ́n mú. Lára àwọn tẹ́tí gbé sórí kíní pé most wanted ẹ̀ ń wa wọ́n mú níbẹ̀. Ṣé lásán ni wọ́n mú? Ṣé wọn ò gbé nǹkan dání lọ fi mú? Àkànbí ọmọ olódòdẹ, mo fi kálòlò mi yìí, mo fi ń sọ fún yín wípé ẹ̀yin equip ilẹ̀ Yorùbá, ẹ̀yin equip ilẹ̀ Yorùbá o. Bí Yorùbá ṣe rí leléyìí, Yorùbá ada àkínpẹ́ gbàgbé nǹkan. Tí ẹ bá ṣàbúrú fún wa, tó bá ti ṣe oore báyìí, a máa gbàgbé aburú tó ti ṣe ní. Tinubu, àwọn tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí, ó dẹ̀ ń pa àwọn nǹkan tẹ́ pé àti à ń bínú sí yín fún, ó ń parẹ́ ní ọkàn ọmọ Yorùbá. Ọmọ Yorùbá ṣé mò ń wíire àbí mi ò wíire? Ṣé mò ń gbẹnu yín sọ̀rọ̀ àbí mi ò gbẹnu yín sọ̀rọ̀? Ṣé ẹ̀ ń dáríjì Tinubu àbí ẹ̀ dáríjì? Ṣé kí ló ibi tá à ń lọ yìí nísìnyí? Táwọn Haúsá kan bá láwọn òdìbò fún yín, àwọn kan Fúlàní kan láwọn òdìbò fún yín, dey play náà wà. Because ẹ ti ń gé ní ọkàn gbogbo ọmọ Yorùbá o, ẹ ti ń fún wa lóògùn fẹ́ jẹ o. Àkànbí ọmọ olódòdẹ, ẹ ti ń fún wa lóògùn fẹ́ jẹ o. Pẹ̀lú àwọn kan tẹ́ ń ṣe èyí nísìnyí, ògùn fẹ́ tí Sunday Igboho fún wa, Àjàkú ní kò ń gọ́ṣẹ́ fún wa, ó kàn kò gọ́ṣẹ́. Bàbá mi Àkànbí, Yorùbáwùyí lórúkọ mi, ẹ gọ́ṣẹ́ fún mi. Torí ẹ̀ ń ṣe ẹ̀ ń rìn ṣe ẹ̀ ń lu ó ń dún. Tí ọkọ bá bọ́ta lẹ́yìn tó bá ní ìjọba tó wà bẹ́ẹ̀ ń sìn, owó kì í ṣọ̀rọ̀ ìjọba tó wà bẹ́ẹ̀ ń sìn, -1 ni. Tinubu lórí péjì Yorùbáwùyí yìí, àwọn tá a jẹ́ ọ̀rẹ́ yín, tá a jẹ́ ọmọ yín, tá a jẹ́ olólùfẹ́ yín, bọ́kọ̀ọ̀kan òre jìnrìn ni. Ẹgbẹgbẹ̀rún ẹ̀ máa lọ. Ọjà Òyìngbò lẹni tó ń sún ní bàbá Tinubu lọ́wọ́ yìí, kò mọ̀ pé nìkan ò wá. Àwọn tó wà ń bẹ̀ nísìn, ìjọba tó wà ń bẹ̀ nísìn, ẹni tó ń fò kiri òun lọ̀rẹ́ wọn, òun ò kì í ṣọ̀rẹ́ wọn. Wọ́n ní obónire yòó lòdì bónire yòó, báwo ni ilé ṣe fẹ́ pọ̀ ẹ́ lọ́wọ́? Wẹ́ẹ́ kò sí wàhálà, dandan kọ́. Àkànbí lórí ibi tá a bá dé yìí, ẹ ti ń fún wa lóògùn fẹ́ jẹ o. Nílẹ̀ Yorùbá kò sí látàrí ìdìnnà tó ti ń kó àwọn ọmọ skul, kò sí ọmọ tí wọ́n kó tí wọ́n gbà báyìí rí. Kò sí mi ìfẹ́ mọ̀nà tẹ gbàtẹ́ fi lọ gbà wọ́n wálé, kò sí ọmọ tí wọ́n kó tí wọ́n gbà báyìí rí. Àkànbí ti break record again. Ó break record àbí kò break record? Ṣé ó kílẹ̀ àbí ò kílẹ̀? Àkànbí ọmọ olódòdẹ, ìwà àti Sunday Igboho ẹ̀ ń dá gbé ọṣẹ, ẹ̀ ń dá lu ọṣẹ, fún mi lọ́ṣẹ, kò sí wàhálà. Mi ò gbọ́, mi ò sí. Tí lè dá sí ó kéèyàn méjì a máa pè lórí fóònù. Èmi máa tó sá lọ sí máa lè lọ fi ṣẹ́ nínú lọ. Àkànbí bíbá àti Jàgàbáànù, ọmọ olódò sẹ́jà mọ̀ wá gọ́ṣẹ́ fún mi o. Sunday Igboho gọ́ṣẹ́ fún mi, Tinubu wá gọ́ṣẹ́ fún mi o. Ó bírèkì rẹ́kọ̀dù. Ó bírèkì rẹ́kọ̀dù àbí kò bírèkì rẹ́kọ̀dù? Jàgàbáànù ó kílíẹ̀. Ẹ bá wa gbóhùn sókè. Màámi ẹ̀ ní dààmú. Mo bára wa yọ̀. Adúpẹ́. Ọ̀lẹ́, òkúṣẹ́ takuntakun. Yes ma, ẹ ṣeun. You really try, o try. Ọlọ́run àdúró tiẹ̀. Àṣẹ. Kíkan ò ní ṣe ẹ́. Àṣẹ o. Bẹ́ẹ̀ni, ẹni bá gbèrò ibi lórí ẹ̀, á forí ara ẹ̀ gbé. Àṣẹ. O try gbogbo ìgbà mi, ṣé kí bá mi kúrò dáadé, à ń ṣàdúrà fún ẹ. Gbogbo àdúrà tá à ń ṣe fún ẹ, á mọ ẹ tọmọtọmọ. Ibi kan ò ní wà lẹ́yìn ẹ̀ lórúkọ Jésù. Gbogbo ẹni bá gbèrò bí lórí ẹ ajẹjẹ tiwọn. Ìgbòho try o, gbogbo nǹkan tá a ṣe gbogbo àwọn abiyamọ, gbogbo àgbàlá, gbogbo abiyamọ àgbà ayé àtọ̀run tó wà lẹ́yìn Ìgbòho. Ẹnikẹ́ni tó bá gbèrò ibi kan lórí Ìgbòho, ó máa padà lé lórí. Àṣẹ. Ojú ti gbogbo wọn. Ìgbòho nígbà wọ́n gbé kọ́fíù síta. Tàbí gbogbo ẹ̀ lárí. Irọ́ náà pa.
máa gbé tó lọ ọlọ́run wa Mo ń bá bọ̀ Ọlọ́run padà lẹ́yìn àṣẹ Èdùmàrè. onípadà lẹ́yìn tí náà ń rí inú wa ń dùn Ẹ mo ṣe ti mà. ń jó ni látàárọ̀ kánà mo ti ń pè báyìí kánà mo ti ń pè tí mo ti ń Èyà jó màmí. àgbàlagbà ni ọkàn mi balẹ̀ Èyà. náà mi kù Ẹ ẹ̀jẹ̀ ṣe máa jẹ́ yes ma. Mo ti kọ́ ọ̀jẹ̀. Inú àwọn ìyá yìí, inú everybody ṣáà ń dùn ni. Ẹnìkan ní rẹ́kọ̀dù wo ló bírèkì ṣe ìṣẹ̀ dórí ètò ní abẹ́fẹ́ fọ̀tẹ̀ sí. 53 days in the bush. Wọ́n ní rẹ́kọ̀dù wo la ní Tinubu bírèkì o. Ẹ̀yin tẹ́ bá mọ rẹ́kọ̀dù tí Tinubu bírèkì bá wa kọ sí comment section. Wọ́n ní àwọn ọmọ lo 53 days in the bush. Wọ́n ní rẹ́kọ̀dù wo ni Tinubu bírèkì. Ẹ jọ̀ọ́ ẹ̀yin èèyàn wọ́n ń béèrè lọ́wọ́ yín o. Wọ́n ní rẹ́kọ̀dù wo ni Tinubu bírèkì. Wọ́n láwọn ọmọ ti lo 53 days in the bush. Ẹ̀yin tẹ́ bá mọ rẹ́kọ̀dù tó bírèkì bá wa kọ à ń gbọ́ yín sà. Ẹ kalẹ́ mà. Ẹ kalẹ́ o kí ló dé àsìkò yìí. A kú ètò. Àjọ ń ṣe ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run o. A dúpẹ́, a dúpẹ́. A dẹ̀ dúpẹ́ lọ́wọ́ bàbá o. A dúpẹ́. Wọ́n ṣe gan a dúpẹ́ o. Olúwa ò ní fáwọn náà sílẹ̀ o. Àṣẹ o. Olúwa ò ní fáwọn náà sílẹ̀. A dúpẹ́ lọ́wọ́ bàbá Àṣẹ, àṣẹ. Wọ́n ṣe gidi gbogbo bí táwọn ọmọ wọn bá wà àwọn náà kan láàánú o. Àṣẹ, àṣẹ. Olúwa ò ní fáwọn ọmọ sílẹ̀ o. Olúwa á dẹ̀ máa bá a dáàbò bò wọ́n o. Àṣẹ. Ẹ ṣe adúpẹ́ gidigidi o. Adúpẹ́ ṣe. Ẹ ṣeun gan bàbá. Èmi náà ní kí n dá. Ẹ̀yin náà ní kẹ́yìn náà dúpẹ́ ni. Ẹ̀yin náà dúpẹ́ mọ̀ọ́kan tó máa sọ ṣùgbọ́n a dúpẹ́. Ẹ ṣeun. Pọ̀ mà ọpẹ́ pọ̀ mà. Àìmọ̀ èèyàn àwọn kọ́lá wọn ti ń ṣáyó báyìí. Tinubu ojú ọkọ̀ yìí ná. Ẹ̀yin ni máa ṣáyó lálẹ́ yìí. Ojoojúmọ́ mo ń tẹ fóònù mi lè má tẹ fóònù ìṣẹ́jú mo fi ń tẹ fóònù. Ṣùgbọ́n àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ká àwọ̀ ètí dátà wa. Àdúpẹ́ ẹ ṣeun gan. Ìyára tó ní 53 days ó lè pé 55 days pàápàá ni. Orí TikTok who is this person? Ní kí ẹ bá gbọ́ sókè lórí TikTok. Ọpẹ́ ní fọ́lọ́run. Ọpẹ́ ní. Títí tàbí bẹ̀ sí hold wọn accountable. Fẹ́ dúpẹ́ lọ bàbá Tinubu náà Olúwa ṣeun. Olúwa ṣeun. Thank God it's Friday o. Good Friday lélẹ̀. Chibok girls ni o. Ẹdúró Nikki. Ẹ jọ̀ọ́ ẹ̀yin tó wà lórí YouTube. Ṣé ẹ ń gbọ́ kọ́tọ́ sọ lórí TikTok please? A ti ní issue pẹ̀lú TikTok wa nípa máa béèrè lọ́wọ́ àwọn èèyàn sìn. Ṣé ẹ ń gbọ́ kọ́tọ́ tí wọ́n sọ lórí TikTok o? Ẹ dákun torí Ọlọ́run ọba. Ní kẹ́ máa wéṣì ọ̀rọ̀ yín, ẹ jẹ́ kó máa wá kọ bóyá gbọ́ bí wọ́n gbọ́. So màá wá pè yín, má pẹ́ nìkan. Ẹ jọ̀ọ́ o. Ẹnìkan ní where is Gani? Bọ̀tẹ́ ń béèrè lọ́wọ́ mi ta ni kí n béèrè lọ́wọ́ ẹ. Ẹ jọ̀ọ́ o. Wọ́n ní Tinubu must go. Tinubu must go to Aso Rock o. Ìyá wa tó ní kí ni Tinubu ṣe wọ́n ní ẹni sùúrùsà. Wọ́n ní bẹ́ẹ̀ Tinubu must still go. Yes, Tinubu must go to Aso Rock o. Ó ń lọ Aso Rock ní straight lẹ́ẹ̀kejì ẹ bá gbóhùn sókè sà. Ẹ ra ìyá mi ẹ kalẹ̀. Ẹ kú dédé àsìkò yìí o. Ẹ kú ètò Ọlọ́run máa dúró tì í. Àṣẹ o. Ọlọ́run á dúró tì bàbá wa Sunday Adéyẹmọ Ìgbòho. Àṣẹ Èdùmàrè. Tinubu must continue. Kẹ́tí rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá wọn ò lójú tì ni. Tó bá lójú tì wọn ò ní máa sọ nǹkan tó ń sọ nísìnyí. Ènìyàn fi ara ẹ̀ sílẹ̀. Jésù ti wà lélẹ́yìí. Jésù ti àsìkò wà lélẹ́yìí. Ó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ láti lọ ṣe kí ni o láti lọ kó àwọn ènìyàn jáde àwọn èèyàn bẹ̀ sí sọ̀sọ́kúsọ. Èyí tó wá dùn mí jù òun ni bọ̀dá alágbádá tó wà gbádá káàkiri. Bọ̀dá àbí àǹtí. Pẹ̀lú ọ̀pá tó fi ń dà màálù tó gbé káàkiri. Ẹni tó yẹ kójú máa tì. Ọmọ inú ẹ̀ ṣe nǹkan gbogbo nǹkan ló ti fi bẹ̀ẹ́ láti bẹ̀rẹ̀. Ẹ jẹ́ ká jọ ṣe kinní yìí. So ìwọ tó yẹ kó jókòó sí pálọ̀ ẹ̀ tó ṣe ń gba atẹ́gùn kó máa gba orí yìí sìn kó ṣe wá ń sọ̀rọ̀ jákujàku káàkiri. So in fact àti gbogbo àwọn ajá ẹ̀ tó kó síta tẹ bá ti rí gbogbo wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan náà kò sí ètò wúlò nù wọn wọ́n wọ aṣọgan ò bára mu lára wọn gbogbo wọn rí jákujàku ètò ti bóra ètò ti ṣe kínní àwọn bẹ̀ sí bú èèyàn tó fi ẹ̀mí ẹ̀ sílẹ̀ àwọn tí wọ́n ní làákàyè nígbà tó ń wà nù ọgbó tó ń ṣe tí bàbá yẹn ṣe wàhálà àwọn ń sùn tìyàwó wọn wọ́n ń dóbò ńlé wọ́n ṣe ìranù
àwa gbọ́ sórí kíní wọ́n bẹ̀rẹ̀ sí sọ̀sọ́kúsọ gbogbo ẹnikẹ́ni tó bá ti ro ibi sí Sunday ọmọdé ẹmọ Ìgbòho tọmọtọmọ tilétilé ẹ̀ ló máa di àṣẹ gbogbo ẹnikẹ́ni tó bá sáré ibi lórí ẹ̀ tó máa forí ara ẹ̀ máa gbé ni àṣẹ àwọn amáṣàǹfààní irú ẹkùn for life ẹ jẹ́ ká máa sọ bẹ́ẹ̀ irú ẹkùn ni òun ló lè ṣe é Tinubu náà ló lè ṣe é so lẹ́yìn Tinubu kò séèyàn mọ́ lẹ́yìn irú ẹkùn kò séèyàn mọ́ àwọn OPC àsìkò tí wọ́n ti lọ ó ti fi èrú gba ìbùkún látọjọ́ tó ti pẹ́ bọ̀ àwa náà kéré nínú ayé mọ́ tó gbé ìjà àwọn wèrè kan sọ̀rọ̀ wọ́n ní ìjà tó jà Mile 12 ìjà ni ṣé òun ló jà ìjà Mile 12 ni àìmọye àwa èmi gbé Mile 12. ẹ fọwọ́ bọ̀dá àǹtí Gani kalẹ̀ ẹ jẹ́ ká celebrate lẹ́nu ọ̀la máa sọ̀rọ̀ nípa àǹtí Gani irú ẹkùn for life Àdìsá ní sẹ́ Ìgbòho ní sẹ́ Àdìsá ló lè ṣe Àdìsá ní sẹ́ ẹ bá máa play òṣùpá pẹ̀lú ẹ kó máa lọ lábẹ́ pẹ̀lú ẹ̀. ó dà ẹ ṣe ìyá tó ní 53 days ni àwọn ọmọ yẹn lò ní captivity 53 days kọ́ o 55 days èní ní 10 èní ní on the 10 wọ́n lè ti kó wọn láti on the 15 so wọ́n ti lò 55 days 5 days pẹ̀lú olókùn tó máa fi pé 2 months tí wọ́n ń lò ẹ wá point fún wa tọ́tọ́ ti ń jí àwọn ọmọ ẹgbẹ́ látàrí Jonathan àwọn ọmọ school wo ni wọ́n kó báyìí tí president yẹn dẹ̀ gbà wọ́n jáde èmi ò fẹ́ mọ̀ bóyá gbà wọ́n gangan lèmi ò fẹ́ mọ̀ o ṣùgbọ́n ẹ sọ fún wa ìyá wa Victoria Adébáyọ̀ ẹ sọ fún wa president tó ṣe wọlé ní Nàìjíríà ìyá wa ní kẹbà gbósókè wọ́n ní kẹ sọ̀rọ̀ sókè wọ́n ní kò kí ní yóò clear dáadáa. ṣé mi ìmọ̀ bóyá wọ́n gbọ́ mi báyìí mo ṣe sọ̀rọ̀ so inú mi ṣàdùn ayọ̀ mi kún because at the end of the day nǹkan tí wọ́n fẹ́ kó ṣẹlẹ̀ sí wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ò jẹ́ Ọlọ́run ò gbà fún un. This will be the first and the last time tó máa ń bá ṣẹlẹ̀ lọ́dọ̀ wa lágbára Ọlọ́run. Suppose pé kí kíní ìtúṣẹlẹ̀ ibi tó bá ti ti ń gbèrò ẹ̀kọ́ ó máa gbọ̀rún lọ ni. Àṣẹ. Kí ni ọmọ aládé ni wá àwọn ò kì í ṣe ọmọ kọ́ màdé kì í ṣe family ọmọ wọn rí. Nínú mi dẹ̀ dùn because ṣé nǹkan tún kú níbi àbí wọ́n pè wọ́n nígbà tó fẹ́ lọ adopt ọ̀gá tí mo tún gbọ́ tán níyàn méjì ṣùgbọ́n. èèyàn méjì ní ìjọ tó ń wá kó wọn wọ́n pa tíṣà kan wọ́n wá bẹ́ẹ̀ kan lórí ìjọ méjì. Ṣé wọ́n lọ yẹn ẹjọ́ tó wà tẹ̀ mọ́ gọ́vnà ìṣe ìbílẹ̀ ẹjọ́ wọn ẹ compensate family wọn ẹ ní ìjọ pé wọn mọ wọn fún wọn scholarship ẹ ní ìjọ pé wọn mọ ìyá wọn tó lè kó lọ yẹn jọ after tẹ bá ti gbé wọn lọ sí hospital wọn máa ní therapy wọn dẹ̀ máa need a lot of financial support ẹ jọ inú mi dùn bẹ́ẹ̀ inú mi ṣe ń dùn bó bẹ́ẹ̀ ni ṣe ń dùn náà mo ṣàtún nǹkan tó ń wo the other way fáwọn èèyàn wá pé wọ́n ṣàṣe máa fún wọn ní quality life because Nigeria tó bá ti mú wọn kúrò bá wọn kì í ṣóye nǹkan tí mo sọ máa ń ẹ̀mí wọn ò tún jọ wọn lójúmọ́. So bá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, I'm so happy. Ẹ̀wẹ̀ ní kìtẹ̀ ṣe ọkọ̀ dúró báyìí náà. I'm so happy. Ẹ ọkọ̀ dúró ná because àwọn èèyàn tó wà lórí TikTok gan bọ́yé sọ pé àwọn ò gbọ́ yín dáadáa. Àwọn tó wà lórí YouTube gan sọ pé àwọn ò gbọ́ yín dáadáa. Ẹnìkan fún mi money gun gift. Ẹ̀ka fún mi money gun ẹ ṣé o. Mo dúpẹ́ ìyá mi mo dúpẹ́ stáàfù làwọn àwọn tó ní péjì Yorùbá wù yìí nìyẹn. Onílé làwọn eléyìí onílé ni wọ́n sanwó ọpẹ́ ni sanwó ọpẹ́ tó bá pàápàá ni máa lọ sanwó ọpẹ́ ẹ bá wà lórí ẹ ṣe wo oríire ni o màámi ẹ ṣeun. ẹ kú iṣẹ́ kò ní rẹ̀ yín o àgàrà ò ní dá yín o a kú oríire o à ń fàsìkò dúpẹ́ lọ́wọ́ bàbá wa ààrẹ Tinubu pé wọ́n ṣe o ṣe gbogbo wa náà ti rí nísìn pé ọmọ ọkọ yàtọ̀ sọ́mọ àlè sẹ́rí tí bàbá àwọn tá rò pé bóyá wọn ò ní ṣe kankan sẹ́rí tán ṣe bí ò bá sọ pẹ́lọpẹ́ wọn bóyá ìbá má ṣe é ṣe o adúpẹ́ lọ́wọ́ wọn adúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Oṣà ọkọlá Nigeria limited. Abẹ́rẹ́ pé ìgbà kan dé ní gbogbo nǹkan mọ̀ ó mọ̀ ń yí padà. Ọmọ dúpẹ́ lọ wọ́n ti fi ẹsẹ̀ rere wọ́n ti fi tẹ̀lé Yorùbá lórúkọ Jésù Ọlọ́run adẹ́gbà Ọlọ́run máa gbà wá pátápátá lọ́wọ́ àwọn ìka ẹnìbí yìí lórúkọ Jésù. Ọlọ́run á gbà wá Ọlọ́run á jà fún wa gbàdúrà gbogbo àwọn tí wọ́n wá dé lásìkò yìí Ọlọ́run á bá wa dáwọ́lé wọn. Ẹjọ́ kí ìjọba Ọ̀yọ́ state àti Nàìjíríà kan ṣe kankan fáwọn èèyàn pàápàá jùlọ àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ti miss school wọ́n ti miss a lot of things their health ẹjọ́ kan tẹ́ẹ̀kì àwọn dáadáa àtàwọn ìdílé tí wọ́n pa bàbá tí wọ́n pa yẹn
Ọlọ́run ò ní jẹ́ kí gbogbo wa ká sí ni o. Ọlọ́run á dẹ̀ gbàgbára lọ́wọ́ gbogbo ọ̀tá ilẹ̀ Yorùbá lórúkọ Jésù. A kú oríire Yorùbáwùyí. Thank you so much my sister. Thank you. Kò ní rẹ̀ yín, kò ní sú yín. Lórúkọ Jésù ọmọ tí yín wọn ò ní sìrì o. Gbogbo tó bá ń lọ bá àánú Ọlọ́run ò ní fi wọ́n sílẹ̀ o. Ẹ kú iṣẹ́ ìlú o. Ẹ kú thank you Bàbá Èkìtì. I greet you. Ẹ ṣé gan, ẹ kú àìsùn ní gbogbo ìgbà. Ọlọ́run àtúbọ̀ máa bá mi ròyìn lágbára o. Ẹ ṣé gan. Mo ní kí Kẹ́mi náà dá sí ni o. Ẹ ṣé. Ìfowó dé ìdára dé. Hello, sir. Our father, we are grateful. The president, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to bless you. God bless you, sir. We are so grateful. Adúpẹ́ Àkànbí ọmọ lọ́dún sílẹ̀ ìjẹun ẹ̀bá ọmọ bá ọmọ ọlọ́mọ ṣe ń jẹun. Ìjọ wo náà ti jẹun gbẹ̀yìn? Ní kí mo máa rògbòdò àpòpọ̀ ọ̀rọ̀ tẹ́ ẹ sọ kò clear mi gan kò clear sí. Ẹ pè mí lórí fóònù ní ẹ pè TikTok ní ìmọ̀ kan tí mo ṣe ẹ máa gbẹ. Ẹ̀yin èèyàn tá a mọ̀ nípa TikTok ẹ jẹ́ ṣàánú mi kí ni màá ṣe o. Ẹ bá gbọ́n sọ ẹ̀yin tá a mọ̀ nípa TikTok ẹ dákun ẹ ṣàánú mi kí ni màá ṣe. Àmọ́ wá rògbò báyìí lọ́dà mi. Àpò oríire máa. Oríire nìyẹn o. TikTok nígbà. Àpò oríire o. Adúpẹ́ fún Ọlọ́run. Adúpẹ́ o. Àpò oríire náà mo kí yín màámi, mo kí yín Ọlọ́run ní padà. Ọlọ́run ní ẹja kí. Mo kí yín o gbogbo wa pátá, mo kí yín, mo kí gbogbo wa, mo kí Chief Sunday Igboho, mo kí gbogbo àwọn Nigeria military, gbogbo àwọn ọlọ́pàá Nàìjíríà, gbogbo wọn ni àwọn èèyàn dáadáa. Àwọn tí Yorùbá wa ni mò ń kí o, mi káwọn ti Fúlàní o, mi kí Fúlàní o, mi kí ọlọ́pàá Fúlàní o, ọlọ́pàá Ìgbò, ọlọ́pàá Yorùbá, ọlọ́pàá Haúsá ni mò ń kí o, mi kí ọlọ́pàá Fúlàní must go. Ní kankan ṣe pẹ̀lú Fúlàní mọ́, kọ́ má kórí burúkú tí wọ́n bá wa. Kí Fúlàní má kórí burúkú bá wa, kọ́kọ́ àwọn kó sì dànù. Kó sì dànù àwọn ẹ̀dákẹ́dà, àwọn àṣìdá Ọlọ́run, àwọn akóṣìgbérò. Kí wọ́n kórí burúkú kúrò nílẹ̀ Yorùbá, padà síbi tó ti wá. Kọ́ parẹ́ dànù. Parẹ́ kúrò lórí ilẹ̀ wa. Àtàwọn kólúwo tẹ̀lé wọn lọ, àbẹ̀rí wọn mọ́. Ó dáa ẹ ṣeun gan bàbá wa. Ẹ ṣe gidi gan mọ́. Ẹ jẹ́ èèyàn mi bá mi dáná tap send. Ẹ bá mi lo promo code Abiola 223. Lákòókò tó bá fẹ́ send owó sí Nàìjíríà direct deposit ni kò sí third party. Ẹ jọ ìtẹ̀sí. Ní kí ẹ bá mi drop ẹ̀ tó ń sọ̀rọ̀ ẹ tó mi ti bá mi drop onítàn ẹ̀jọ̀. Ẹ jẹ́ èèyàn mi bá mi dáná tap send. Bá mi lo promo code ní Abiola 223. Direct deposit ní third party. Ní third party. Tó bá ti fẹ́ send owó sí Nàìjíríà lákòókò tó bá fẹ́ send owó. Kò bá jẹ́ dọ́là, kò bá jẹ́ pound, kò bá jẹ́ euro, kó lè fẹ́ send $2. Kó lè fẹ́ send £2, ẹ gba $10 lọ́fẹ̀ẹ́. Ẹ jọ 830 ló. Mo dúpẹ́ fún yín, kùdùsì fún yín o. Ẹ má dùn aládàáni kan, jẹ́ bá mi ṣí ẹ̀ fáwọn èèyàn. Ẹ lo promo code mi. Ẹ jọ. Ẹ tẹ̀lé tí ìlú ẹ̀dùn òkè pé olúwa aṣẹ́wó ni mí. Aṣẹ́wó ń kí yín o. Aṣẹ́wó ni mí. Gbówó là ń ṣe. Ẹ dákun ẹ ṣàánú ajé. Ẹ jẹ́ lẹ́nu ẹ̀ka. Ẹni kan sí bánà, kíní kan ní bánà, TikTok ní bánà kàráì. Ẹ máa kọ sí bánà yẹn. Ẹ gbèsè gbẹ̀yìn báyìí. Ẹ gbèsè gbẹ̀yìn lókè lórí program yìí. Ojú ẹ pé ọ̀nìbọ̀dà máa di pé ó fẹ́ o. Ok, kí jẹ́ sí bánà. Ó wà lórí TikTok. Ẹ bá wo sẹ̀rẹ̀ TikTok ọ̀dọ̀ yẹn. Ẹ mọ̀ kan Richard. Bánà ẹ bá máa yẹ tí mo lè ṣe nísìnyí báyìí. Níkì wà lórí fóònù. Ẹ bá gbọ́n sókè. Ẹ kálẹ́ o.
Ẹ kalẹ́ máa màmá mi ò bá wuyì. Ẹ ṣeun o, a kú oríire o. Adúpẹ́ fún Ọlọ́run o. Adúpẹ́ o. Adúpẹ́ fún gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá. Adúpẹ́. Adúpẹ́ fọ́lọ́run. Adúpẹ́. Pé àwọn èèyàn wa wọ́n gba òmìnira. Ọlọ́run bá oníkẹ́ lọ́jọ́ òní. A máa bá wa dáàbò rẹ̀ bu bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Àkànbí ọmọ lójú sílẹ̀ jàmà. So kí Ọlọ́run ọba oníkẹ́ lọ́jọ́ òní kó jẹ́ kí ẹ̀mí wọn gùn. Àṣẹ. Àti bàbá wa ti Sunday Igboho náà ojúlówó ọmọ ọkọ Yorùbá. Bẹ́ẹ̀ni. Kí Ọlọ́run ọba oníkẹ́ lọ́jọ́ òní kó jẹ́ kí ẹ̀mí wọn gùn tẹ̀lé tara wọn. Àṣẹ. Kó bá wa fi ààbò rẹ̀ kó bá wa dáàbò rẹ̀ bò wọ́n. Àṣẹ. Lágbára Ọlọ́run kí wọ́n borí gbogbo àwọn ọ̀tá wọn. Ọ̀tá ilé ni ọ̀tá ìta ni ọ̀tá òde ni. Kọ́lọ́run ọba oníkẹ́ lọ́jọ́ òní kó máa bá wa gbé wọn borí wọn. Àṣẹ. Lágbára Ọlọ́run. Gbogbo ẹnikẹ́ni tó bá ń rodí sí wọn ni ọjọ́ ọmọ Yorùbá ni o, ọjọ́ ọmọ Haúsá, ọjọ́ Fúlàní ni, ọjọ́ Ìgbò ni o. Pẹ̀lú ògo kí Ọlọ́run ọba oníkẹ́ lọ́jọ́ òní kó bá wa pa gbogbo wọn rẹ́ pátápátá. Àṣẹ o, ẹ bá wa pẹ̀lú ṣàṣẹ ògo jọ. Ọlọ́run. Ọ̀ṣọ́ba ni o, ọ̀ṣàfà ni o, ó ṣe pásítọ̀ ni o, ó ṣe ẹnikẹ́ni ni o, ó ṣe ẹlẹ́sìn àbáláyé ni o. Ní bá ń dìtẹ̀ bàbá ju Sunday Igboho ní bá ń bínú wọn kí Ọlọ́run ọba oníkẹ́ lọ́jọ́ òní kó bá wa pa wọ́n rẹ́ tọmọtọmọ láìpẹ́ láìjìnà yìí pẹ̀lú ògo Ọlọ́run. Nítorí wípé etí bàbá yìí ń jà fún gbogbo àwọn ẹran Yorùbá pátápátá iná ni bàbá yìí ń jà fún. Ní bàbá ju Sunday Igboho bàbá yóò jà fún ìran Yorùbá ní títorí owó. Àwọn tí wọ́n ń dìtẹ̀ wọn tìtorí owó iná ni táwọn ń jà sí ni táwọn ń dìtẹ̀ wọn fún. Àwọn àkòyè ṣe pé bóyá wọn ń jà fún pé bóyá ìfẹ́ tí àwọn ní sí ìran Yorùbá pé kí ìran Yorùbá má parun. Àwọn ọjà fún yẹn ti tiwọn torí owó ni. Àti tìtorí wípé ìjọ wo gan ló jáde gan tó fi wá jóhun. Ìwọ tó mọ̀ wípé o nífẹ̀ẹ́ àwọn ìran rẹ. Èmi kò sí orílẹ̀-èdè náà tírú rẹ̀ tí máa ṣẹlẹ̀. Tó o bá ní agbára, o ò ní ẹ̀tọ́ láti dúró de olórí kankan ní ìlú yẹn. Wàá jẹ́ kí ìjọba mọ̀ pé yes, o ní agbára. Àwọn tíjọba sì ti wọ̀ dáadáa pé yes, agbára tẹ́lẹ̀ yìí ni eléyìí dájúdájú ó nífẹ̀ẹ́ àwọn ìran rẹ̀ ni. Ó dá mi lójú pé bàbá Bọ́lá Ahmed wọ́n ti rí bàbá ju Sunday Igboho tó ń pé ọmọ yìí ó nífẹ̀ẹ́ àwọn ìran rẹ̀ dénúdénú ní kéde tí torí owó ní tí ń jà fún. Ọlọ́run bá ń gbọ́. Iná ló jẹ́ kí bàbá Bọ́lá Ahmed ló jẹ́ kí wọ́n fa bàbá ju Sunday Igboho mọ́ra. Mo fi Ọlọ́run bá tẹ́lẹ̀ rí. Wípé eléyìí nífẹ̀ẹ́ àwọn ìran rẹ̀. Ṣùgbọ́n kì í ṣe bí àwọn ti Gani Adams. Àsìkò rẹ̀ ti kọjá. Àsìkò ẹ̀ ti kọjá. Ìgbà tó lọ́wọ́ tó pè tọ̀. Ìgbà tó lọ́wọ́ tó pè tọ̀. Ó ṣe ti tiẹ̀. Iná nìyẹn. Iná ló ti ṣe yẹn. Àtọ́jú wo làwọn ẹran Yorùbá àtọ́jú wo la ti ń pariwo. Bàbá wa Gani Adams. Bàbá wa kìnìkan. Sọ ọ̀dẹ́ọ̀ ni ọ̀dẹ́ọ̀ náà. Kí ni ìka tó ń sọ? Ẹ mà ti ń lo owó fún. Ìṣe wá ní lo owó fún. Ókè náà, ṣé ẹni tí ń pe bàbá ju Sunday Igboho ní bọ̀bọ̀ yẹn, àwọn ọmọ yẹn. Ìgbéraga òfò. 50 something ni Gani Adams náà. 50 ní gbogbo wa. 50 ní gbogbo wa. Àpọ́nlé ni mọ́là. Àpẹẹlẹ tí wọ́n gbélé lọ́nìí náà. Iná ní ta fi pẹ́lẹ̀ bọ́lọ̀ ṣe ṣe àwọn ìran Yorùbá nù. Ẹ lè dẹ̀rẹ̀ Haúsá kí wọ́n máa lo ẹ́ẹ́ fúnra wọn. Ó ní máa lò fúnra wọn. Bàbá wọn ó wọ́n máa lò fún ókọ wọn ń pè. So, a ń pariwo bàbá Gani Adams ẹjọ́ kìnìkan. Ètí ń jáde lẹ́nu ẹni wípé ẹtìràn Yorùbá ọ̀ràn lọ sẹ́wọ̀n iná ni wọ́n ń wá. Ẹtìràn Yorùbá ṣàkóbá fún ìran Yorùbá ò fẹ́ gbìgà. Ẹ̀mí lọ lọ́sọ́. Tí wọ́n tọ́ wá ní Yorùbá ò fẹ́ gbìgà. Ọwọ́ rẹ̀ lòmí tọ́ wá jẹ́jọ́ wọn sá látakò rẹ̀ pẹ̀lú lára. Ó sú wa o. Ó ní Yorùbá ò fẹ́ gbìgà náà. Ìgbà tẹ̀ tí ó sì gbìgà wa tó sì jáde kí lọ wọ́n sì lára rẹ̀ fún.
àmọ́ o. ọwọ́ sọ pé àwọn ọmọ tó dá ètò ààbò náà yẹn wo làwọn ọmọ. ẹ ti bẹ́ẹ̀ máa bẹ̀rẹ̀ sí ní fàájà ẹ bẹ̀rẹ̀ o ẹ má fàájà o. kí ni yẹn ṣe tá a bí mi nù ni kọjá kí gbéraga pọ̀ jù mọ́mọ́ mi ọlọ́ọ̀bá gbọ́ àwa Yorùbá ẹ mọ̀ páwọ̀ ọ̀fẹ́ràn àwọn alápọ̀nlé ṣùgbọ́n àfẹ́ràn kí ìgbéraga pọ̀ jù kéèyàn ò ní gbéraga jù. àwọn tó ń pè láwọn ọmọ yẹn tí wọ́n dé àwọn ọmọ tí wọ́n dá ètò ààbò náà yẹn àwọn bàbá kan wà nù wọn tó ṣe pé wọ́n tó bí lọ́mọ ó ti sọ pé àwọn ọmọ yẹn kéèsì bàbá tí Sunday Igboho nìkan lọ dá ètò ààbò yẹn lẹ́nà irú ẹ̀kọ́ lẹ́nà gbogbo ọ̀rẹ́ Yorùbá pátápátá ni. bàbá wa Bánjí Akíntóyè gan àwọn ọmọ yẹn ló ń gan. àkọ́bí bàbá Bánjí Akíntóyè ìṣẹ́gbẹ́ lọ́jọ́ orí ni. ẹ bá ti lówó fún Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ bá ti lówó. sẹ́rí ọ̀rọ̀ tí màá yẹn sọ dàjọ̀rọ̀ tó lọ sọ pẹ̀lú Àgbàlá Gabriel ọ̀rọ̀ yẹn kẹta ọkẹta ìkamila ni. Àgbàlá Gabriel ìyẹn tí àwọn òbí ṣùkú ni gbogbo yẹn ń sọ̀rọ̀ yẹn kan. ọwọ́ àpèjì tí Sunday Igboho ní bọ̀bọ̀ yẹn. ìgbéraga yẹn ti pọ̀ jù náà. ìgbéra sánlẹ̀. ẹni tó ṣe pé age mate jọ nìyí. oníràdà àwọn ọmọ ilé ẹ̀. sọ yẹ kó lè máa pè ní bọ̀bọ̀ yẹn tó o bá ti ẹ̀dùn yẹn lọ lọ́jọ́ orí tó ti yẹn tó mọ̀ pé ó ní nǹkan tí bọ́mọ yìí ṣe kéré tó ó ní nǹkan tó fi jù mí lọ èyí ó fi nǹkan tó fi jù yẹn lọ. sọ́jà wájú olóyè lọ ǹjẹ́ bẹ́ẹ̀ gbẹ́ ni gbogbo wa. ẹgbẹ́ ni wọ́n ẹ wá sọ̀rọ̀ pàtàpàtà lójoojúmọ́. Kò sábà ní ẹ̀ka tó ń ṣe fáwọn ẹ̀rọ Yorùbá. Ẹni tó bá tẹ́rí ẹ dákun mọ̀mọ́ mi ẹni tó bá mọ̀ pé òun fẹ́ ẹni tí ó máa dá ẹni tí ó dáàbò bò wá nílẹ̀ Yorùbá tó bá ti jẹ́ wípé ẹni tí bá ń bá Fúlàní ṣe ni kò lè dáàbò bò wá ẹ̀rọ Yorùbá o. Bẹ́ẹ̀ni. ẹni tó bá ní nǹkan pọ̀ mọ́ ẹ̀rọ Fúlàní a lè dáwé ẹni bẹ́ẹ̀ láàyè kan kó jẹ́ olórí elétò ààbò fún wa nílẹ̀ Yorùbá. Láyé ètò ààbò yẹn kò lè fìdí múlẹ̀ dáadáa kò lè ṣiṣẹ́ rẹ̀ débi tó yẹ kó ṣége kò lè dójú àmì nítorí wípé ó ń bá Fúlàní ṣe pọ̀. báwo lè ètò ààbò yẹn ṣe báwo ló ṣe fẹ́ ṣe dójú àmì. Kò possible. Gani Adams ẹni tí ń bára Fúlàní ṣe ni. Bẹ́ẹ̀ Àdàmú lórúkọ ẹ̀ náà. Àdàmú ìjà Fúlàní ṣe kò lè dáàbò bò wá. Ọdún bóyá ọdún ọ̀sọ̀dún ìṣẹ̀ṣẹ̀ Yorùbá kan ní nǹkan bíi bóyá 2000 àkìní náà bàbá tí Sunday Igboho wà níbẹ̀ ní ọdún yẹn. Ìbátan Fúlàní ló kó papọ̀ Ọlọ́run sọ àjọ̀dún Yorùbá ìṣẹ̀ṣẹ̀ àṣà Yorùbá ó ti tún ká Fúlàní mọ́ ẹ ti jọ ṣe. Àwọn náà wàá múra ìmúra Fúlàní. Ọ̀rọ̀ ti lé ní. Àwọn ẹran Yorùbá àníṣe àti bọ́ nínú ìgbèkùn tá a wà láti ọdún yìí àti bọ́ ká tó tú okùn ṣòkò tó wá dé dáadáa sí ni ká tó tú fi ọwọ́ tó wọ́pọ̀ sí. Bàbá tí Sunday Igboho yìí gangan iná lẹni tó lè gba àwọn ẹran Yorùbá kú nínú oko ẹrú tá a wà nílùú Nàìjíríà yẹn. Ó dà bàbá wa ẹ ṣe wọn ká tún gbé kọlù ẹlòmíì. Tọ́ ẹ rà màmá mi àbọ̀ ọlọ́yọ̀ ọmọ bá ogbó wa gbé lágbára Ọlọ́run irú ẹkùn ló gbé bàgìdì. Irú ẹkùn ní kẹ́. Gbogbo ẹ̀yin bàbá mi kẹ́rin ìlànà ìjẹ́bùkún Yorùbá pátá. Ẹ jọ mo ní ìbéèrè kan tí mo fẹ́ béèrè o. Ta ni pásọ́nà? A máa play bọ̀bọ̀ yìí sí gbogbo yẹn máa rẹ́rìn. Ọ̀yá wa kan ẹjọ́ tẹ́ wà lórí TikTok wọ́n ní wọn gbọ́ yín lórí YouTube mọ̀ kó mọ̀ báyé fẹ́ ṣe. Níkì máa pè yín nísìnyí. Ẹ káalẹ́ máa o, a kú oríire o. Ọkọ mi ẹ kú iṣẹ́ ìlú o, ẹ kú iṣẹ́ ilẹ̀ Yorùbá o. Yes ma. Ìyá mi mo gẹ́ kí yín lálẹ́ inú mi dùn.
inú mi dùn inú èmi náà dùn pé mo bá yín sọ̀rọ̀. inú mi dùn ayọ̀ mi kú o Àbẹ̀ní mi ìyá mi Àbẹ̀ní mi ìyá mi. kú oríire kúṣẹ́ àdúpẹ́ yóò máa ju yín ṣe yóò máa ju yín ṣe ayé ò ní rí di yín ọ̀tá ò ní rí di yín ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀ ni mò ń wò alẹ́ ni mo ní kí n tẹ́rẹ̀wò bóyá máa gẹ́sì yín o Olúwa ò ṣeun Ọlọ́run àgbáyé ò ṣeun o ẹsẹ̀ dálẹ̀ Yorùbá ò ṣeun o àdúpẹ́ ìyá mi àkúṣẹ́ bá mi kí bàbá mi olóyè Sunday Igboho ẹ bá ń kí o ẹ bá ń kí ẹ ló kúṣẹ́ ìlú kúṣẹ́ wa o ó ní bàbá wa rárí o bàbá wa ní o kọ́mọ̀dá wọn màdáàmù àwọn mi sísí lóhùn mọ́ o ẹ má dá wọn lóhùn mẹ́fà wé léyìn lẹ́wọ̀n oníkàlàsì ọmọ tó kú dọ́sù ni mọ́ o ta ló fẹnu gbúngẹ́ẹ̀tì báyìí ìyá mi ti wò gbàgbé jésì búràmù ayé àtijọ́ onígbòlójú tó fọnù fọkúfọ. èwo tún ní jésù ọmọ ọdà. bẹ́ẹ̀ ni wọ́n fẹnu ara wọn sọ yẹn gbogbo èpè wọn ègún wọn orí wọn ló ń padà sí wọn ní tewúrẹ́ bá bojú ẹ̀yìn àpèpè fẹlẹpẹ gbogbo tí wọ́n ń ṣe sọmọ adìẹ mọ orí wọn ló máa dà sí gbogbo owó tó ta bá gbé nítorí tìyín nítorí adìẹ mọ orí wọn ló máa padà sí àwọn tó ń fẹ́ kí ilẹ̀ Yorùbá ọ̀dà àti ilé wọn ọ̀dà ọ̀nà wọn ọ̀dà àwọn ọmọ wọn sóríire inú mi dùn yá mi inú mi dùn Àbẹ̀ní ọkọ mi mo dúpẹ́ lọ́dọ̀ ọlá àkọ́bí mi Àbẹ̀ní lòun náà máa ń já o. ó dẹ̀ jẹ́ tùbí tèmi báyìí màámi wọ́n jẹ́ tùbí tèmi báyìí màámi mo ní àkọ́bí yẹn mo ní wọ́n jẹ́ tùbí tèmi náà. kódà ó já tùbàjẹ́ àwọn Àbẹ̀ní àlápọ̀n àwọn Àbẹ̀ní àkínlápọ̀n ìjọba bomi sí wa lẹ́nu. wo bí mo ti ń wọ̀ ni mo ti rí lára onígbọ̀ngbọ̀ lábẹ́ méjì ẹ̀gbọ́n náà tutù àgbọ́n náà tutù ìyàn jẹ́lẹ̀ ẹ̀fẹ́ ẹ ṣe máa mi ọkàrí ẹ ṣe mà ọkàrí ọkọ mi yes ma ẹ ṣe mà àṣeyẹlẹ alákànṣe kẹjẹun lálẹ́ kẹjọra kẹ wá sùn. ìyá mi kó lè bí ọ̀pá mi mẹ́bi ò tiẹ̀ pa mí mọ́ ebi ò pa mí báyìí ebi ò pa mí ò sí ọkọ ẹ ṣe bá ń káwọn. ẹ ṣe máa mi àwọn Àbẹ̀ní àkínburú Ọlọ́run bá mọ̀ pé àkínburú kò sí tó máa sọmọ ní Àbẹ̀ní tí ò ní gbádùn ẹ̀ lọ́dọ̀ Àbẹ̀ní tó bá sọ pé ó dáa àwa náà máa náìsì tó bá sọ pé ò gbádùn àwa gan à ń lo dága ẹ máa gbóhùn sókè ṣùgbọ́n a náìsì. ọ̀gá ẹ ṣe ẹ̀kúṣẹ́ ìyá mi ẹ ní fọmọ ṣe lágbára Ọlọ́run àṣẹ gbogbo tẹ bá dáwọ́ lé báyìí ló wọ́n máa yọrí sí rẹ̀ àṣẹ àti gbogbo àwọn ọmọ Yorùbá tí ẹ pé tinútinú náà. ẹni tó pè yẹn stop wọn máa pè yín padà. opportunity pariwo síta débi pàrẹ sí ní hold àwọn. ẹni tó ń pè yẹn stop wọn máa pè yín padà a máa pè yín padà stop eré pè mọ́. ẹ̀yin kọ́ ní kẹ̀yin kọ́ ẹni tó ń pè láti Nàìjíríà yẹn please stop please I don't want to yell on anybody please stop. ẹ pè mọ́ kọ́ tẹ̀ ẹ tún pè ní kẹgbọ́n sókè. I don't like this ní kẹ̀yin kọ́ dà ń bá sọ̀rọ̀ yìí náà tún lọ kọ́ọ̀tù. ebi tí mo jẹ́ tì mí lápọn jẹ́ tí lè dín ní èmi kì í ṣe fáyítà o kẹ́nikẹ́ni má tì mí lọ síbi ìjà. ó ga Yorùbá wuyì mo ti gbàdúrà fún yín látàárọ̀. mo fẹ́ gbé yín. ẹ̀yin àti gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ ń finú ṣe tẹ́ jẹ́ ọmọ Yorùbá gangan tó ẹ pé látọkàn lẹ fi ń ṣe kílẹ̀ Yorùbá bá lè má dàrú lágbára Ọlọ́run ayé ò ní dàrú. tọmọtọmọ tẹbítẹbí yín gbogbo àwọn ọmọ yín máa ṣoríire ní kan ọmọ yín àti gbogbo àtàjọ ọmọ Yorùbá náà àtàtà ń fọlọ yín Yorùbá ẹgbẹ́ wa náà tó ń lo platform tó fi ń pariwo débi wípé àwọn people ìfiwà release lẹ́ni ayé gbogbo wa ò ní bàjẹ́ ṣé nígbà tí mo fídíò yẹn I was almost crying because nǹkan tí wọ́n fẹ́ Ọlọ́run ò gbà fún wọn. Wọ́n fẹ́ sọ àwọn ọmọ wa di cheaper girls débi pé after a year wọ́n ti àwọn ọmọ kéékèèké yẹn wọ́n ti fún wọn lóyún. Olúwa ṣe wọ́n dẹ̀ tó fẹ́ fi bà kíní bàbá Tinubu jẹ́ ní bàbá ọmọ kan nìyí ẹ ṣe right on bàbá
lásìgbà tí wọ́n ti release yín ilẹ̀ Yorùbá gan gba ìtura. Yorùbá Wuyi, mọ̀ pé mo wà lórí ètò yín recently tí mo sọ̀rọ̀ gan tó dà pé bí àmọ̀ kanra kí ẹ pé bí àmọ̀ kanra bínú mi ṣe rí pé ẹ jẹ́ ká fa bàbá yìí mọ́ra, ẹ jẹ́ ká fà á mọ́ra. I'm very happy, in fact mi ìtẹ̀kọ̀kọ̀ tí mo lè sọ. And mo dẹ̀ gbàdúrà pé nǹkan tó ṣẹlẹ̀ yìí, this will be the first and the last time tó máa ever ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá lágbára Elédùmarè. Ẹnikẹ́ni tó bá fẹ́ máa fi àwọn ọmọ Yorùbá tó fẹ́ máa fi ṣe politics àbí tó sọ pé òun fẹ́ máa gbé ẹ̀mí ọmọ Yorùbá gbóná lágbára Ọlọ́run ibi tó bá ti ń rò bá ibẹ̀ ló ti máa gbọ̀run lọ. Nítorí pé kí ni ìran kì í ṣe ìran kíran. Àdẹ̀tọ́mọ́ ìran burúkú tí wọ́n máa ń pààyàn. Ẹ̀mí jàgídíjàgan kò sí nínú ẹ̀jẹ̀ ọmọ Yorùbá. I will refuse to be that way. I will never be that way. Ṣé wọ́n nǹkan tí mo fẹ́ sọ kí má gbà àkókò yìí ni pé ẹ jọ̀ọ́ ṣe mọ̀ pé bá tún ṣe pariwo tọ́nà dẹ̀ ti yọ àwọn pípù yìí. Ẹ jẹ́ ká wá tẹnumọ́ Mákindé, gọ́vnà Mákindé. Àwọn méjì tí wọ́n kú yẹn ẹ jọ̀ọ́ kán compensate family wọn débi wípé wọn ò ní jẹ ìyà. Àwọn ọmọ wọn kan sponsor àwọn ọmọ wọn because ẹnu duty ni wọ́n wà. Dẹ̀ṣẹ̀ wá rí àwọn tí wọ́n kó jáde yìí kí wọ́n tó máa ti pín ọ lọ hospital kán dẹ̀ follow pẹ̀lú therapy. They will need therapy. Wọ́n máa need therapy gan and they need to be compensated because ọ̀rọ̀ Nàìjíríà tó bá ti release wọn báyìí tó bá ti pariwo díẹ̀ ó tún ti lọ nìyẹn. Ẹ jọ̀ọ́ kí àwọn tó bá ń gbọ́ mi tó bá close mọ́ gọ́vnà yẹn. Pé Tinubu jẹ́jẹ́. Okay. Ìjọba Tinubu náà kí wọ́n jọ kán step up kí wọ́n jọ àdẹ̀ màmá rẹ̀ mi Tinubu ẹ jọ̀ọ́ ìyá wa lẹ jẹ́ ẹ bá wa sọ fún bàbá wa wípé kán step up kán make sure káyà àwọn people yìí ó dáa kán fún wọn ní solid foundation. Ìyá mi ẹ máa bẹ́ tò lọ. I am very happy in fact Olúwa ṣeun kò dẹ̀ ní ṣẹlẹ̀ mọ́ nílẹ̀ Yorùbá láì ṣe ọ̀nà bá jẹ́ last ẹnikẹ́ni èèyàn tó bá ń gbọ́ mi ò bá ń mú kọ́ máa pretend pọ̀ ọmọ Yorùbá náà tẹ́pọ̀ ọmọ Fúlàní ni wọ́n àbí whatever tó bá ń sọ nípa òun tún fẹ́ ṣe níbòmí nílẹ̀ Yorùbá wọ́n máa kú ni o wọ́n ò ní débẹ̀ kó tó débẹ̀ wọ́n á kú ni nítorí pé kí ni ilẹ̀ Yorùbá máa bẹ̀rẹ̀ sí ní fa ìjẹ wọn lẹ́yọ̀ kọ̀ọ̀kan ni bó ṣe máa rí nìyẹn ìyá mi ṣe gan. Orí bẹ́ẹ̀ kò yí padà ṣe ifá ẹ ṣeun ẹ jọ kí nǹkan bá wa sọ̀rọ̀ lórí TikTok káwọn òbí máa tún gbọ́ lórí. Ikú bàbá ẹrú kú tó bá ti máa ná ní Sunday ọmọ tí mọ yẹn Egbo Osa tó bá rí ṣe irú mọlẹ tó yà wọjà ẹ jọ kẹtọ proceed ẹ ká bẹ lọ́wọ́ àwọn tó wà lórí YouTube yẹn gbọ́ orin tẹ ẹ kọ ẹ jọ ẹni tẹ́ wà lórí YouTube ṣe gbọ́ orin tí wọ́n kọ lórí TikTok wa wọ́n ti gbọ́ wọlé ẹyẹ pé nípa ti ń wọlé ẹ máa bá wa power tap ẹ máa bá wa like ètò wa náà lórí YouTube ẹ jọ gbogbo page wa náà ń gbọ́ wọlé. mi ò pè ní o first time ni o. first time ẹ máa pèlè lẹ́yìn welcome sir welcome sir. so mi ò mọ bí tí mo lè tẹ̀ á kórè bọ̀bọ̀ ọlọ́pàá aláṣọ òfin ẹ̀ á ní láti ṣíra fún lẹ́nujọ́ mẹ́ta ẹ̀ á kórìíre o Pittsburgh mo wà o Amẹ́ríkà mo wà Ọlọ́run á wà pẹ̀lú ẹ̀ o ò ní ṣiṣẹ́ o gbogbo àdáwọ́lé aláṣeyọrí sí rẹ̀ o pẹ̀lú àtẹ̀tọ́lọ́ o ò ní ṣàṣetì inú ayé ẹ̀ inú mi dùn ayọ̀ mi kù gbogbo Yorùbá ẹ kórìíre o. gbogbo Yorùbá ẹ kórìíre o. Tájù Dé Afọlábí lórúkọ mi ọmọ ìjọmọ òró ni mí Ọlọ́run á wà pẹ̀lú yín ẹ kú kàwé mi wọ́n ní wọn ò gbọ́ màá dáre báyìí. ẹ jọ ẹ̀yin èèyàn tẹ́ ẹ̀ ń gbọ́ wọn lórí TikTok bá TikTok bóyá kí n fi péjì lẹ̀ fún yín. ẹ ń gbọ́ no èmi kọ́ lẹ̀ àwọn tó sọ̀rọ̀ lórí TikTok ni mò ń béèrè. ẹni sùúrù bàbá wa tó kọrin yẹn ẹ sọ̀rọ̀ ó sì yàrá mo ní kọ́ bá wa gbọ́. ẹ̀yin náà gbọ́ àbí kò clear ní sẹ́ẹ̀ YouTube wa TikTok wa ló ní problem kò sí kọ́ta bẹ́ẹ̀ ṣe sí TikTok wa ló ní problem so TikTok wa bí wọ́n ti ṣe pé bóyá àwọn wà lórí TikTok nìkan kó máa gbọ́ ni so ẹ̀yin èèyàn tó wà lórí YouTube ẹ padà sórí YouTube jẹ́jẹ́ tó bá fẹ́ sọ̀rọ̀ ẹ pè sórí phone number mi ní +1718502057 3
WhatsApp nọ́mbà mi ló ń lọ sàlẹ̀ yẹn ẹ tó wà lórí TikTok ẹ padà sórí YouTube àmọ́ tá a ṣe kí lẹ ní àṣe o tẹ̀ fi ń bínú ẹ má bọ̀ lórí. ẹ máa bọ̀ lórí YouTube ẹ dákun ẹ̀ ní dààmú gbogbo ẹni tẹ́ ń ṣe náà a dúpẹ́ lọ́wọ́ yín. Ògùn ní. Ẹ̀yin tá a pè tẹ́ gbé kọ́ọ̀lù. Àṣẹ. Ẹ bá wa gbóhùn sókè a ti gbé kọ́ọ̀lù lórí fóònù o. Ẹ kálẹ́ o. TikTok ẹ ní sùúrù ọmọ àti TikTok ilẹ̀ fún yẹn. Hello, ẹ kálẹ́ o. Ẹ kálẹ́ o. Ẹ kú ètò wọn mi wá o. Àjọ ń ṣètò ní o. Ẹ káàbọ̀ o. Ọpẹ́ ni o. Bàbá wa Tinubu. Àkànbí ọmọ olódò fẹ́ jàmà. Adúpẹ́ lọ́wọ́ Yorùbá wí ìyá wa tòótọ́ ẹ ṣé gan-an Ọlọ́run wá pẹ̀lú yín o. Ọlọ́run adúró ọmọ Yorùbá o. Ọlọ́run wá pẹ̀lú wa àbúrò níṣẹ̀lẹ̀ sí wa mọ́ o. Adúpẹ́ o, inú wa dùn o, Ọlọ́run ṣeun o. We thank God o. We thank God o. We thank God o. We thank God o. À ń bá a bọ̀ o. Àdìsá máa gbọ́ o. Ẹ ṣeun o. Good Friday ni o. Oníkàlùkù báyìí. Good Friday bàbá. Good weekend. A máa lọ sáyé lálẹ́, a máa lọ sí kílọ̀bù lálẹ́ yìí. Ẹnu ẹgbẹ́ òsòkè. Ojú sí ọ̀nà kò gbá rẹ̀ lálẹ́ ti ké. Ẹ wo ọ̀nà ọkọ̀ wọ́n ní TikTok is not clear. Nígbà à ń gbọ́ níta. Ọmọ àlàyé. Nípa lọ́wọ́ olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣe. Ó ṣà. Ìgbòho níṣẹ́. Ìgbòho níṣẹ́. Àdìsá níṣẹ́. Ìgbòho níṣẹ́. Kí wọ́n fẹ́ yẹ fún TikTok ìbò tó wà ti sú mi. Ìgbòho níṣẹ́ máa gbó sókè. Ìgbòho níṣẹ́. Ọmọ aláàdì kò ní sẹ́ ọmọ Adéyẹmọ ní sẹ́ wọ́n wọ ọmọ àgbọ̀dúnṣe kí ni kò sọ ọmọ mọ́ bínú kọ́ máa bínú. Ẹni tí ò bí ní ẹ̀fà mọ́ra. Ọmọ Adéyẹmọ ọ̀rọ̀ bàbá ńlá bàbá fọ́nrẹ́nà ńlẹ̀ Yorùbá ń ṣe ẹni máa kú kó kú ilẹ̀ Yorùbá. Ọmọ Yorùbá ọlọ́tẹ̀ ní ọmọ Yorùbá. Yunifásitì gbọ́ lálẹ́ bínú for you. Yunifásitì gbọ́ alálẹ̀ bínú for you. Ìgbòho alálẹ̀ ti gbà fún yín Ọlọ́run ló ń ṣiṣẹ́ ẹni bá kú kó kú ẹni tó bá dẹ̀ kú dẹ̀ kó ṣàìsàn kó máa náwó sí yẹn nǹkan tí kádàrá ìgbà nìyẹn ó ṣẹyàn ìran ẹ ló gbé ẹ jáde àwọn alálẹ̀ ló tiẹ̀ wọ́n kó sí inú bẹ́ẹ̀ iná Yorùbá wù yìí tó ń bínú ẹni tí ẹ̀ bínú orí ó máa bínú kú ni lílọ dẹ̀ nílò máa lọ kì í ṣe wọn nílé lágbára tọ́lọ́run láyé aláṣọ fún àwọn ọmọ arígidi kan jáde kó sọ̀rọ̀ ṣẹ́gun ìdí sọ fún yín àwọn Yorùbá ẹ̀dí dé kó má bọ̀ nǹkan kan tẹ̀ Yorùbá kọ́ kó má bọ̀ kì í ṣe bọ́lẹ̀ Yorùbá òótọ́ ọ̀rọ̀ bí ìsọkúsọ ni ẹ jẹ́ kó bá wùdí ẹ ká máa sọ síta kò tọ́ sí rárá tó bá fẹ́ jà rẹ yẹn kọ́ síbẹ̀ kó má bọ̀ nǹkan kan ńlẹ̀ Yorùbá kó má bọ̀ máa bọ̀ nǹkan ẹ̀ kẹ́lẹ́ kó máa bọ́ kó níjẹ̀bú máa bọ́ kọ́lọ́sùn máa bọ́ kẹ́bíọ̀dì máa bọ̀ nǹkan ẹ̀ kó má bọ̀ nǹkan kan dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ǹdẹ́ President Bola Ahmed Tinubu dúpẹ́ lọ́wọ́ ní o. Àkànbí ọmọ olódò sẹ́jàmà.
fáwọn lọ ní pé abiyamọ ní tòótọ́ pẹ̀lú àwọn tẹ fílẹ̀ yìí ẹ ti fi wọ́n lẹ̀ ní kìkì sọ̀rọ̀ nǹkan tó yẹ kẹ́ ṣe ẹ bá gbogbo wọn náà kọ́kọ́ gbé ọ lọ fún medical check up náà ǹdẹ ìyá principal ó deserve national honour because she was the spokesperson fún wọn bẹ̀rẹ̀ she deserves national honour ẹjọ́ ìdá náà tó dẹ̀ sọ pé inú òun pé wọ́n release wọn lónìí ọlọ́run rínú ọlọ́run rínú onígbà tó ń fẹ́ jẹ tó ń dípẹ́ kó fẹ́ jẹ bẹ̀ tó yọ ọlọ́run bẹ̀rẹ̀ wá gbà tọ́lọ́run sí ẹni tí wọ́n padà fún yín gbogbo àdáwọlé yọrí sí. tí ìmọ̀ ọkàn bá yín ó bá tún tó dé ó ń wọlé lè bá gbọ́ sókè lórí fóònù. Hello ẹ ní ṣe àgbákò bá gbọ́ sókè ẹ kújọ mẹ́ta. Ajé olókun ló ń sọ̀rọ̀. Mo ti rí kíní mà. Dúpẹ́ mi ò nọ́rọ̀ tó pọ̀ mo kàn fẹ́ àwọn dókítà tó bá wà lórí ètò yín tàbí àwọn nọ́ọ̀sì tó bá wà lórí ètò yín mo kàn fẹ́ kó bá mi gbé sphygmomanometer pẹ̀lú stethoscope kó bá mi lọ gbé bá Mrs. Gani Adams ni kó bá mi wo blood pressure wọn torí Ọlọ́run ò fẹ́ kó ẹlẹ́ṣẹ̀ bí kì í ṣe tó ronúpìwàdà ohun tí mo fẹ́ sọ nìyẹn ẹ ṣe ẹ kú ètò ẹ ṣe gan thank you so much. ẹ lè lọ ẹ lè wá fa sóòjà kẹmọ wá rẹ́rìn lábẹ́lẹ̀ ẹ bẹ̀rù Ọlọ́run ẹ bẹ̀rù Ọlọ́run náà bàbá wọn òyìnbó tẹ sọ nítorí tẹni kó gbé lọ bá ẹhùn àti Gani sìn ṣé pẹ̀lú báwọn mi ṣe lọ́yìn sí ẹbí nípa mo lè rí pé láàrin èmi àti sọngànà kọ́ńkọ́sọ́ àbíkílẹ̀ pé ń sìn. Sphygmomanometer pẹ̀lú ẹ bẹ̀rù Ọlọ́run sphygmomanometer ẹ jẹ́ àbẹ̀rù Ọlọ́run tó mọ̀ ká lónìí ẹ̀dẹ̀ wá sórí péjì lẹ̀dẹ̀ fáṣọ ìjà kò sí wàhálà I love you my sister thank you. ẹ̀yin nọ́ọ̀sì àti dókítà Ọlọ́run jẹ́ kí n ṣe dókítà báwo mo ṣe fẹ́ pè get me sphygmomanometer aláìṣókòmìlò náà máa gbé lé mi lọ́wọ́ ṣókòmìlò ó náà máa gbé fún mi bàbá wa pè yín ẹ̀ gbé kọ́ọ̀lù ẹ̀ tuntun wa pè tuntun yín pè sí ẹ̀ tún gbé kọ́ọ̀lù ẹ má bínú sà a máa pẹ̀lú mi ọjọ́ tí ń lọ TikTok yìí ó mo fẹ́ sórí TikTok nìyẹn kò tiẹ̀ yé mi ìyẹn tó máa gbà mí gan pẹ̀lú ẹ̀. bàbá yín wọlé ẹ bá gbọ́n sókè. bàbá mi ẹ̀ ní dààmú mo apá o. èmi ti sọ fún yín mo ní Gani yóò padà sọ ẹ́ di ara rẹ̀ sẹ́yìn èyí ẹ̀ ó di kíláàsì wo èsì irú gẹ̀tẹ̀ ohun tí Sẹ́nẹ̀gbò ó ṣe àti ohun tí bàbá wa Tinubu ó ṣe àwọn èsì irú gẹ̀tẹ̀. wọ́n ti rí nǹkan kan. from distance káwọn wo nǹkan yẹn ilẹ̀ Yorùbá mọ ìyàtọ̀ ni bàbá táwọn fi ń fẹ́ kí bàbá yẹn wọlé ẹlẹ́ẹ̀kejì nìyẹn tó kí àwọn èèyàn fara balẹ̀ ohun tí túbọ̀ gẹ̀ ó ti délé lọ tó fẹ́ pé gbogbo ẹ̀ máa lọ ni ohun bàbá yẹn ti ń dé ní lọ́dọ̀ wà lẹ́tí mo ní kó ní mọ́mọ́ tètè fún bàbá yẹn mọ́ torí nǹkan tí bàbá yẹn ṣe sí Yorùbá lọ́jọ́ iwájú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti rí because constitution tó fi ń ṣiṣẹ́ yẹn ilé ló ń ka lọ́wọ́ fún onígbà agídí ló fi ń lò tó sùúrù ní kí àwọn tó bá jẹ́ bí Yorùbá ìkẹ̀kẹ́ tó fara balẹ̀ fún bàbá yẹn kó fi lè wọlé ẹlẹ́ẹ̀kejì àmọ́ òtẹ́rí tó ń sọ ìsọkúsọ ìwé sọ nígbà rẹ̀ ló bá wọn ìlàjì Yorùbá ni wọn ìlàjì Fúlàní ni wọn ìlàjì Yorùbá ìlàjì Haúsá ni wọn àmọ́ oríjìnà Yorùbá gẹ́gẹ́ kò ní gba Yorùbá òdodo ọ̀rọ̀ mọ́tò ẹ̀
ẹ wọ́n gbé tó lọ. À ń bá a bọ̀ ẹ ṣeun. Màá bí mo dúpẹ́ má bínú máa pè é lórí fóònù ní ṣe má bínú. Bàbá bàbá yín bàbá bàbá yín wọlé. Bàbá bàbá yín bàbá bàbá yín wọlé. Ẹ máa gbóhùn sókè. Máa tún máa yí pé. Ẹ máa gbóhùn sókè wá mi. Ẹ sà. Adúpẹ́. Ẹjọ́ rí mo ti gbọ́ kínní látọ̀sán. Tí ò rí mo ń yọ̀ níbi tí mo wà ní. Mo ń jubilate. Ayé mi á dáa. Ayé Sunday. Gbogbo ọ̀tá Sunday pátápátá. Lágbára Ọlọ́run. Gbogbo wọn wọ̀ sóríire. Àṣẹ. Ṣé ọ̀rọ̀ ṣé ẹ ti ní wá rí ìdí ọ̀rọ̀ sí gbogbo ní? Ṣé ẹ ti wá mọ̀ pé Gani àti gómìnà Ọ̀yọ́ state ṣé o rí pé wọ́n ti ṣe together ni? Ṣé wọ́n rí pé gbogbo àwọn ọmọ Gani tí Gani rán jáde nípa Sunday ṣé wọ́n rí pé ẹgbẹ́ kan tí Gani ṣe interview tí Àgbàlá Gabriel níbi Daniel tó lọ sọ́dọ̀ ẹgbẹ́ kan tó jáde. Kí ni ìjẹ́wọ̀n pé ìkíní kíkẹ́ yìí kà táwọn ìjẹ́ kí ẹ là kà tó kà ní kíní tó ṣe press conference nígbà tó ṣe ní 2021 tó ṣe nígbà tí Sunday lọ sí kọ̀ọ̀kan Sunday kan tó selfie lórí pìtì bó ti bẹ́ẹ̀ pè ní kí ẹ ṣàkíyèsí gbogbo press release tó ṣe tí ò dárúkọ Sunday. Okay. So the same thing ló ṣe ní 2021 control of bus ilé Sunday. Yes. Ẹ lọ gbọ́ kẹ́bẹ̀rẹ̀ kó wádìí lọ́wọ́ àwọn tó wà pẹ̀lú ẹ̀ kó lọ gbọ́ dáadáa. Press tó rìlíìsì ní 2021 nígbà tí Sunday lọ sí ìkọ̀ọ̀kan tó lọ fún àwọn pípù wọ̀nyẹn ní 7 days. Yes. Òkè mo ti fẹ́ pè ní òtí ìlú ẹbí àti ìkíní inú mi bẹ́ẹ̀ dùn. Ọ̀gbẹ́ni tí wọ́n gbàgede mọ̀. Ó gbé kíní yẹn jáde mọ́ ní. Yes, onífọ̀ yí ọ̀pọ̀lọpọ̀. The same thing ni. Ẹ ti mọ̀ pé Gani àti ọ̀gbẹ́ni àwọn ọlọ́jẹ́ tí wọ́n ní ìkíní tí wọ́n gbé jáde ẹ̀kọ́ fíìmù. Gani ló sọ fún. Sunday fẹ́ gbọ́ ó fẹ́ gba glory ó lè dínà lọ́tọ̀. Yes, ó ní Gani sọ pé wàá jẹ́ kí Sunday lọ gba glory lọ́wọ́ lórí ọ̀rọ̀. Ọjọ́ bó jáde lẹ́nu Gani ẹ lọ pa press tó jẹ pẹ̀lú. Mo ti play ẹ̀ sá, mo play ẹ̀ wà lórí péjì Yorùbá Wuyì, mi náà ti play ẹ̀ wo lórí péjì mi. Wo lọ́dọ̀ tèmi ni. Kì í ṣe pé kò kí ṣe ilé òjò rẹ̀ lọ Jesus. Gbogbo ọmọ tí mo sọ fún yín ọ wà lórí topic to me. Lórí press tó ṣe ní 2021 òun náà lórí pìtì. So Olúwa wà pẹ̀lú yín Ọlọ́run dá ọmọ náà sí Ọlọ́run dá gbogbo yín tí Olúwa wà pẹ̀lú ẹ ṣé. Àwọn alárí sí àgbẹ̀yìn sí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí àti pọ̀ jù Àdìsá sí àti pọ̀. Àwọn alárí sí àgbẹ̀yìn ẹ máa ké kú ni. Àwọn alárí sí àgbẹ̀yìn ọmọ Adéyẹmọ lórí sí àgbẹ̀yìn ẹ máa fẹ́ ké ẹ tó wà lórí TikTok tó pẹ̀ bí ẹ tó pẹ̀ power tap oníyàn àṣegbọ́n nǹkan tẹ̀ ń sọ ẹ wà lórí TikTok èèyàn bíi how many èèyàn tó wà lórí TikTok tó ń wò mí for over 2 hours power tap àti ẹ̀rí 50 ọ̀nà go explain táyà olórí TikTok o ẹ máa explain táyà kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí o. Hello. Ẹ ló bá gbọ́ sókè tẹ bá sọ̀rọ̀ gan-an ní gbọ́ èmi nìkan ni mò ń gbọ́ yìí ẹ bá gbọ́ sókè. Hello. Hello à ń gbọ́ yín má gbọ́ wa nínú ilé mà à ń gbọ́ yín má gbọ́ hello à ń gbọ́ yín o. Ó tún gbọ́ wa nínú ilé. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá. Ẹ ṣeun bàbá ẹ mà ṣe. Ẹ ṣeun
Ọlọ́run wa ẹ ṣeun bàbá ayọ̀ wa kún o ọpẹ́ ní fún Ọlọ́run adúpẹ́ ọpẹ́ ní fún Ọlọ́run o ẹ ṣé o Yorùbáwùyí ẹ ṣé gbogbo iṣẹ́ ti ṣe fún wa Ọlọ́run nìkan ṣo ló lè san yín lóore o ẹ ṣé inú wa dùn ẹ ṣé adúpẹ́ ìpẹ́ òkun adúpẹ́ o tèmi náà fẹ́ sọ nìyẹn o ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ni o fún gbogbo ohun tó ṣẹlẹ̀ o kì í ṣe mímọ̀ ṣe wá o ọpẹ́ ní fọ́lọ́run Ọlọ́run gbèjà wa jà o ọpẹ́ ní fọ́lọ́run Ọlọ́run dúró tì wá kò fi wá sílẹ̀ kábíyèsí ẹ ṣé adúpẹ́ o Olúwa ṣe ohun tèmi fẹ́ sọ nìyẹn o. Ó dá ẹ ṣé màámi bóyá kí ẹ̀kọ́ bá wa sọ̀rọ̀ lórí TikTok mi ìmọ̀ tí mo fẹ́ ṣe sí ẹjọ́ kí ẹ̀kọ́ bá wa sọ̀rọ̀ lórí TikTok ní kí ẹ sọ̀rọ̀. Ok ṣé wọ́n gbọ́ mi. ẹjọ́ tí ẹ ń gbọ́ wa lórí YouTube ní kí ẹ sọ̀rọ̀ bí 30 seconds ẹ sọ̀rọ̀ bí 30 seconds. So ṣàdúpẹ́ lọ́dọ̀ náà fún gbogbo ẹkẹ́mi náà pílẹ̀ mi bí. wípé àti rẹ̀ àwọn èèyàn wa wọ́n dẹ̀ ti gbà wọ́n padà lágbára náà dẹ̀ ní rírú ẹ̀ mọ́ lágbára Elédùmarè ṣé wọ́n gbọ́ nǹkan tí mò ń sọ. ẹjọ́ tí ẹ ń gbọ́ wa lórí TikTok lórí YouTube àti ẹjọ́ bá wa give comment o ṣé ẹ gbọ́ wa ṣé ẹ gbọ́ tí wọ́n sọ lórí TikTok. Bàbá ẹ mà ṣe ní kí ẹni ọní àti ń gbọ́ náà ti ń gbọ́ ẹ bá wa power tap ó dẹ̀ pé ó dẹ̀ kó ṣiṣẹ́ màámi mo dúpẹ́ kí n pè yín lórí fóònù ni o ṣe fẹ́ sọ̀rọ̀ màámi. Ok ẹ yẹ kí n pè yín lórí fóònù ni because mi fẹ́ kí n máa sọ̀rọ̀ lọ ẹ máa sọ pé àgbọ̀ yín so ẹ̀yin nọ́mbà tí wà níbí so mo máa pè yín lórí fóònù tí yín. Congratulations fún wa o congratulations non-relenting effort adúpẹ́ ẹ ṣeun bàbá mo ti ń pè yín màmí bàbá ẹ máa ṣe ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun ẹ bá gbọ́n sókè ẹ ṣe màmí ẹ má gbọ́ mi nínú ilé o tó yẹ kí n ṣàlejò. ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá ẹ máa ṣe ẹ ṣeun Ọlọ́run wa ẹ ṣeun bàbá ẹ ṣeun bàbá. mo ti pè ní tẹ́lẹ̀ jàre ẹ yẹ kí n wá ní prince yẹ bá wa gbóhùn sókè prince gbóhùn sókè o ẹ bá wa ẹ bá wa láìkì ètò yìí ẹ jọ prince ṣe wà ń bẹ̀. ẹ bá wa gbóhùn sókè sà. Adúpẹ́. Adébọ́lá ẹ̀mí tàbí kẹ́ drop ara yín máa bí sáà ni à ń gbọ́ ní prince. Ìgbòho mọ̀rẹ́ ọmọ alágbàdo òde ọmọ apápẹ́tẹ́ ní omi ọmọ gbèlété ló sàn yàsàyà olómi láàrin ìgbẹ́ ọ̀kan ní máa wọlé ọ̀kan ní máa rọra ọ̀kan nígbà tó mọ̀nà kí ló wá dé Ìgbòho mọ̀rẹ́. Ó lo Google Map ni. Bó ṣe yẹ kó rí náà nù gbogbo ẹni tí tó o bá jábọ̀ ni tó o bá ti ní elénìní kó o mọ̀ pé o sakọ́ni gidi. So bí téèyàn bá sì ń lọ lèèyàn máa ń wò èèyàn ò gbọ́dọ̀ wá ń wú ọjà bó ṣe wù kí wọ́n pọ̀ tó èyí lẹ́ẹ̀borí wọn. Àṣẹ. Láṣẹ Ìdùmarè. Àṣẹ. Nítorí pé inú kan lè fi ṣe lágbára àwọn onílẹ̀ lágbára Elédùà ẹ ò ní ṣàṣetì. Àṣẹ. Gbogbo ẹni tó bá ní òun fẹ́ wo ibi tẹ́ ẹ gbà dé tó bá pọ̀ láì bẹ̀yìn lẹ́yìn rẹ̀ lẹ́yìn máa ṣe gbogbo àṣẹ àṣẹ àṣẹ. Mo kẹ́nìkan kan pẹ̀lú inú wa o ní kẹ́nìkan kan kú wọn gbogbo èèyàn tó bá lóun ò ní fọwọ́ síbi tọ́wọ́ gbé pé ìṣubú yín náà lòun wá tó bá jẹ́ pé kú lọ tọ́ sí tẹ́yìn ó fi ṣàṣeyọrí ẹ̀mí ààrẹ àtàwọn ẹ̀mí àwọn ọmọ ẹ̀ ló fi di àṣẹ ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o. Àṣẹ. Ẹ jẹ́
Ọlọ́run nìkan ló lọ pẹ́ o kílẹ̀ náà dúpẹ́ bẹ́ẹ̀ ni. Ká kí Ọlọ́run ọba, ká kí ọba tó láyé tó lọ́run. Àṣẹ 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 àṣẹ. Tí mo tọrọ kọ́kọ́ tẹ̀ ń fi ṣe gbogbo ètò yìí. Àṣẹ. 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 Àṣẹ o. Àṣẹ. 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 Ẹ ṣeun gan ọba wa, a máa lágbára náà. Tó bá kẹ̀yìn sí wọn, Odùduwà á lanu agbèmí. Àṣẹ. Ẹ ṣeun o, ẹ ṣe o. Yorùbá nation ó pẹ́ ó yá ni ó ń bọ̀. Bẹ́ẹ̀ni. Àsìkò náà ti tó. Ó dé tán. Ẹ má jẹ́ àtàrà wa. Bí bàbá Tinubu tó ẹni bá ti ṣe léè tó máa ṣe, á pín oníkálukú máa mú ìyá ẹ̀ ó tó. Ó tó gẹ́. Ó tó gẹ́ láǹ ṣàlélé. Ẹgbẹ́ ni fáwọn amádà. Ẹ ṣeun. Ẹ ṣeun bàbá mi. Ok, ìyá wa Adébọ́lá bá wa sọ̀rọ̀ sókè. À ń gbọ́ yín o. Ọlọ́run máa bá wa ṣe ni o, kó má fún mi ṣe, ó máa fẹ́ nira. Ọlọ́run máa bá wa ṣe ni mà. Àṣẹ, àṣẹ. 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 Ẹ bá mi ṣàṣẹ. Ọ̀rọ̀ yín jẹ́ tó lóun fẹ́ bá ọ̀rọ̀ yín rú yóò dẹni àkọlẹ̀ kò rí. Àṣẹ Ìdùmarè. Àṣẹ Ìdùmarè. Àṣẹ Ìdùmarè. Àṣẹ Ìdùmarè. Àṣẹ àṣẹ àṣẹ. Ìmọ̀ TV yìí tẹ́lẹ̀ o, ìgbà tí mo lọ sí London ní last year, mo wá ní mọ́mí mi kan Comfort Adéyẹmí everyday orí Yorùbá Wuyì ló máa ń wà yá. Àwọn ìyá yẹn. Àwọn ìyá. Níwọ̀n bí wọ́n ti ń gba ìjókòó mọ́mí yẹn wà ní pẹ́ńkà bí báyìí wà lórí ètò mọ́mí yẹn wà ń bẹ báyìí. Àwọn ìyá Yorùbá Wuyì. Ìyá ti máa wà ń bẹ gbogbo ìgbà tó ń ṣe Yorùbá nation yẹn ìyá 24/7 ni. So ìgbà tí wọ́n dé sọ́dọ̀ wọn ni mo wá ń wo bẹ́ẹ̀ ṣe máa ń tú oríṣiríṣi tẹ́ fi máa ń create awareness pé ká ṣọ́ra o ó ń bọ̀ àìwọ̀nlá dẹ́dẹ́ o pé n tó ń ṣẹlẹ̀ nílẹ̀ sáré tó ń ṣẹlẹ̀ ní nọ́ọ̀tì rí o àtàwọn tí wọ́n ń jẹ koríko wọn tó ń bọ́ sínú oko wọn tó ń jẹ oko wọn ó wá tí wọ́n ti dín tí àwa méjèèjì táwọn àti wọn ni àwọn ọgbọ́n yẹn látàárọ̀ dálẹ̀. Ẹ ṣe mo ní ẹ bá mi kí wọn káàbọ̀ à ń sọ yín màmí. Ẹ káàbọ̀ mo ti wá dé Canada yìí láti jọ mo ti wọlé láti January orí program yìí mo máa ń wà everyday but me kì í give sign up pé pick me up I just love you. I love you Dark West ẹ ti gbọ́ òyìnbó yẹn rí I love you Dark West lórí péjì ẹ káàbọ̀ sórí péjì wa àwọn yàtí kí lórí YouTube wa ní bàjẹ́ lórí YouTube wa ẹ lọ subscribe síbẹ̀ ìgbà máa ń dún àwọn short video síbẹ̀. Ẹ ṣeun gan ìyá àwọn ìyá pọ̀ àwọn tó ti gé ní ìyá mi lẹ́nu wọ́n tó ti gé ní ẹ̀yìn náà nìyẹn. Àṣẹ àṣẹ ẹ ṣeun ìyá mi gan adúpẹ́ àwọn yóò ti kí yín o wọ́n ní ayé làgbé ọbẹ̀ ní oníṣùkú tọkọtọ máa ṣe ìdùnnú rẹ̀ ó yẹ kọ́. Hello. Màmá ẹni sùn lórí fóònù. Amore. Adúpẹ́ o. Adúpẹ́ kódà ọlọ́mọdé ká tọ́ lé lálẹ́ ohun tá a máa sùn. Àṣẹ Èdùmàrè. Tí wọ́n bá fi sọ wọ́n ní túnà burú, Ọlọ́run ẹ̀mí àwọn wòlíì àṣẹ Èdùmàrè.
wọn lọ fún wọn ṣe wọn wà ní kú lágbára àwọn bàbá wa Sunday Igboho náà wọn ní fọjọ́ lọ́jọ́ lọ. Ẹ ṣeun màmí. Ọlọ́run bá wa ṣe o àṣẹ ó yẹ bá wa gbósókè lórí fóònù ẹ ṣe màmí I love yín gan ni. Àṣẹ o CNN platform. Àmì Jésù. Àbẹ̀ní ayé là ń gbé màmá mi Yorùbáwùyí. Ẹ má bínú pé mo pe yín lórúkọ. A dúpẹ́ lọ́wọ́ Olúwa. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè ọba tó ń sọ̀rọ̀ tó mú iṣẹ́. A dúpẹ́ lọ́wọ́ Elédùmarè